ìkan nínú àwọn olórin fújì tó jẹ́ gbajúgbajà tí gbogbo ayé mọ̀ dáadáa tí í ṣe Ks1 Malaika ó ti gbé ìgbésẹ̀ akin o bí ó ti ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe tí ó sì ń tún àwọn ààyè kọ̀ọ̀kan kọ́ nínú ilé olóògbé Chief Síkírù Àyìndé Ọlọ́ládé Ọlámbíwọn nínú Agbájé Balógun tí gbogbo àwọn ènìyàn mọ̀ tí wọ́n sì ń pè ní Barrister nígbà ayé bàbá náà lọ́hùn-ún. Oríyìn ni àwọn aráyé ń gbé fún Àlàó àti àwọn ẹmẹ̀wà rẹ̀ lórí ìgbésẹ̀ akin yìí o, ṣùgbọ́n Àlàó ti wá sọ̀rọ̀ sókè o. Ó ní wípé òun dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni òun sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba Allah, ọba tí ó fún òun ní oore ọ̀fẹ́ tí òun fi ní àǹfààní láti ṣe irú eléyìí fún Alhaji Síkírù Àyìndé Barrister o, nítorí wípé odò tó bá ti gbàgbé orísun kò ní pẹ́ tó máa fi gbẹ. Ó ní òun dúpẹ́, bẹ́ẹ̀ ni òun sì sọ fún gbogbo ènìyàn wípé Alhaji Síkírù ó jẹ́ orísun òun. Ẹ wo fọ́nrán yìí kí ẹ bá lè mọ̀ nípa ìrìn àjò náà bí a ṣe ń sọ fún yín bó ṣe ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo fọ́nrán yìí kí ẹ bá lè mọ̀ bó ṣe lọ. Débà ìdí ó ti pọ̀ bí ọlọ́ta ti gbé information yẹn báyìí ní ìgbà wọn pọ̀ tákì lọ lọ́gbẹ̀ẹ́dù sí àìsẹ̀pẹ̀ tí ẹ bá ṣe báyìí nílé balógun ìgbẹ́ ẹ̀ ṣe fún ìgbà wọn tó ń sọ fún sí ìyá nínú àwọn akẹ́kọ̀ọ́kasì yẹn múlẹ̀ tí ẹ bá ṣe nǹkan báyìí nílé balógun lẹ́yìn tó lọ sí nǹkan sí Kaaba nílé Barrister ibi tí gbogbo ayé mọ̀ pé tí ẹ bá ṣe nǹkan sílẹ̀ ìgbé ẹ̀ ṣe fọ́nà yẹn fáàsì ẹ̀sán rẹ̀ ní ọ̀gbọ̀n Haji Sulemanu Malaika aláfanamọ́ kan àríyá ẹ̀rọ ní ìṣàlọ́ àkàràmà ṣáájú ẹ̀dá láwọn onílọ́ ẹ̀tì ìgbà pẹ̀lú ẹ̀rọ pàṣẹ kí sórí ìtàn ojú àwọn ètò bọ́ta lọ fún ìwọ̀n jẹ́sí àdúrà yìí àkọ́kọ́ sí pàṣẹ kí wọn sórí ìtàn wáyé ṣùgbọ́n àfọwọ́n ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ nítorí ká tó ga jù àdúrà ni pé àpàdásí aburú mẹ́ni ọwọ́ Ọlọ́run ló tọ́ sí láyé bẹ́ẹ̀ bá ti ga láyé tó bá kú àpàdásí aburú ìgbà mú kéèyàn wálé ní Ọlọ́run tẹ̀ wáyé láyé olùkọ́ yìí náà ni ọmọ fún pé àdúrà lásìkò tó pọ̀ ọlọ́wọ́ lọ́kọ́ tẹ́ ń jẹ́ Sùlẹ̀mánù débà ìdí ó ti pọ̀. Débà ìdí ó ti pọ̀ bí ọlọ́ta ti gbé information yẹn báyìí ní ìgbà wọn tákì lọ pẹ̀pẹ̀ tí ẹ bá ṣe báyìí nílé balógun ẹ̀ ń ṣe fún ìfọwọ́ torí pé sọ fún sí ìyá nínú àwọn akẹ́kọ̀ọ́kasì yẹn múlẹ̀ tí ẹ bá ṣe nǹkan báyìí nílé balógun lẹ́yìn tó lọ sí nǹkan sí Kaaba nílé Barrister ibi tí gbogbo ayé mọ̀ pé tí ẹ bá ṣe nǹkan sílẹ̀ ìgbé ẹ̀ ṣe fọ́nà yẹn fáàsì ẹ̀sán rẹ̀ ní ọ̀gbọ̀n Haji Sulemanu Malaika aláfanamọ́ kan àríyá ẹ̀rọ ní ìṣàlọ́ àkàràmà ṣáájú ẹ̀dá láwọn onílọ́ ẹ̀tì ìgbà pẹ̀lú ẹ̀rọ pàṣẹ kí sórí ìtàn ojú àwọn ètò bọ́ta lọ fún ìwọ̀n jẹ́sí àdúrà yìí àkọ́kọ́ sí pàṣẹ kí wọn sórí ìtàn wáyé ṣùgbọ́n àfọwọ́n pọ̀ rẹpẹtẹ ó pọ̀ èyí tá tó ga jù àdúrà ni pé àpàdásí aburú mẹ́ni ọwọ́ Ọlọ́run ló tọ́ sí láyé bẹ́ẹ̀ bá ti ga láyé tó bá kú àpàdásí aburú ìgbà mú kéèyàn wálé ní olùkọ́ yìí náà ni ọmọ fún pé àdúrà lásìkò tó pọ̀ ọlọ́wọ́ lọ́kọ́ tẹ́ ń jẹ́ Sùlẹ̀mánù débà ìdí ó ti pọ̀.
ṣe bẹ̀ nílẹ̀ rí fún Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu.